ìbà lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba gbọ̀tún òun lọ́ba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ tí forí ṣàgbéjì mi ọba òdìdí tí dirí ìnímèrè ìbà lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba afúragadagbá ọba òdì ragadagbì ọba òrítùkẹ́ àánú ọba òdìdí dágbẹ̀jọ aríkúfikúwé ọlọ́láfọlábó ọlọ́láfọláṣẹ ọlọ́láfọláyàn gárígádá ọlá òmìnira ọ̀rọ̀ ajínigbìyànjú wọn lọ ọba ọjọ́ ọba ìgbà ọba ìṣẹ́jú ọba wákàtí ọba gbangba ọba àmì àgbàlagbà tí sàyà gbàǹgbà ẹ káalẹ́ o mo kí yín o mo kẹ́yìn èèyàn dúdú mo kẹ́yìn èèyàn pupa mo kẹ́yìn kàṣà ìdúdú kàṣà ìfunfun òjòjò mọ̀mọ́ ní ìṣòwò kówó mọ́lẹ̀ ìnájà kókókó báyìí lára ọ̀tá ọmọlé o jẹ́ tún káalẹ́ torí tá a bá wọnú ilé baálé ilé làkọ́kọ́ kí elégbèje ìbọn bàbá sì tún dọ̀dẹ̀dẹ̀ ìyáálé ilé làtún kí ẹlẹ́gbẹ̀rin àpótí mo kí yín sí mèrèǹtẹ́lú mo kí yín sí mèsì ńláwẹ̀ mo kí yín sí lẹ́mu kúkúrú tí marogi dán lé òjòjò mọ̀mọ́ ní ìṣòwò kówó mọ́lẹ̀ ìnájà kókókó báyìí ńlára ọ̀tá gbogbo wọn mọ̀ lé o ẹ ti kó etí ìgbọ́ akó àmì tí bá ara gbogbo àtàǹláǹfà láti máa fi rédíò láti máa fi gbọ́ra wa nílé lóko lódò lẹ́yìn odi ìbáṣẹ́nu ilé epo ní ìbáṣẹ́nu ọkọ̀ ìbáṣepẹ́yìn ń lọ ní rònàrònà ẹ̀kú dédé àsìkò yìí o àmọ̀kó àmójúbà ara wa fún ibi ẹ̀yin tẹ́ni láǹfààní láti máa wò wá lójú òpó tìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ̀yin o bóyá ẹ̀yin náà ẹ̀yin fẹ́ jowó àwọn tí wọ́n wò wá lójú òpó tìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ̀yin ọkọ̀ tẹ́ síbẹ̀ ẹ̀tẹ̀ Crest 91.1 FM kọ́má Ìbàdàn kétékété gbòòlà lẹ́láǹfààní láti máa fojú ṣèrànwọ́ gbogbo nǹkan tá à ń gbénu ilé agbára ṣe ní ààyè Tèmítọ́pẹ́ Afọlámi lórúkọ tèmi o mi máa ń sọ pé mi lọmọ tápà lẹ́yìn pé yanbi lólu ni mi ọmọ alélu ọya àná mi ni mi ọmọ tápà tí fàmù ṣèlò tápà ni mi mo lùgòdó kí n tó wọya lọ ìgò tèǹgbà ẹ ò wẹ̀yìn wò èmi lọmọ tápà lẹ́yìn pé ọmọ tẹ̀lẹ̀ fìdí ọgọ́ fọ́ mọ̀gà èmi nìkan kí mo wà lórí ètò láṣálẹ̀ tèní àwa pẹ̀lú àríkí akéwì àjọ ń bẹ lórí ètò láṣálẹ̀ ni àyàn ọlá òun náà àjọ wà ní orí ètò lálẹ́ tòní ni èmi pẹ̀lú mọ́gàjí ẹ bá ń gbọ́ ibi sóso tó lè parí ike àkàrà wọ̀npa tó lè káwọ́ ẹ̀kọ́ gìrì wákìlì akáyín tó lè wakọ̀ ya onípàrágà mo ń gbé yín débẹ̀ mọ́gàjí àjọ ń bẹ lórí ètò lálẹ́ yìí ni. tó ìbá kọ́dá tọ́dá tiẹ̀ sórí ewé ìbá ṣẹ̀dá tọ́dá tiẹ̀ sórí mọ̀ ìbá adégbẹ̀yìndá tọ́dá tiẹ̀ sórí òfurufú jágádógó ẹ kú ilé ní gbogbo mèrè ntẹ́lú pátápátá ẹ kú kalẹ̀ gbogbo òdòdòmọ̀ àwùsẹ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀rùn níkọ̀ àwùsí àti níwọ̀nràn ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣáládùn Adékúnlé Adébísí yín rèé o akéwì orí ọ̀fẹ́ tí ń fìgbà gbogbo kéwì sétí aráyé ìní kí n pé ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àṣáládùn lórí rédíò yín rédíò gbogbo wa pátápátá Crest 91.1 FM ètò kalẹ̀ sí Gálílì lópòpónà tó lọ sí Olódó nílùú Ìbàdàn ẹ jáfà pò títẹ̀dí ká tó jọ gbádùn talẹ́ yìí ẹ bá ń ké sí ọmọdé ẹ ké sí àgbà ẹ ní gbogbo wọn kí wọ́n wá kọ́gbọ́n kí wọ́n wá fetí gbéyàwó ọ̀rọ̀ nínú ètò Yorùbá tó dọ́sọ̀ ẹ já máa bá bọ̀. a ò ká ṣàwárù mẹ́rin tọmọdé tá a gbà ó pọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gba ṣàwádànù ò káyé má dojúrú yóò lókù tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí ẹ jẹ́ akọ́mọ làṣà kan lè gbọ́n kọ́ yé ṣe bí akátá. ẹ jẹ́ ká kọ́ ọmọ láṣà kí wọ́n lè gbọ́n kí wọ́n yé ṣe bí akátá. bẹ́ẹ̀ ni. láṣálẹ̀ tòní torí a ò ní dènà pẹ̀nù púpọ̀ jù ibo ni mo fẹ́ kárẹ̀ lálẹ́ yìí jẹ́ ti mọ̀ pé lábala báyìí èlé tó tiwa lórúkọ lọ́gàlọ́gà àti láṣẹláṣẹ níkànnì Crest náà ń bẹ̀rẹ̀ ètò lálẹ́ tòní àti etí ọlọ́wọ́ bọ́tìnì mi ti ń tẹ̀ sọ́tún tẹ̀ sósì tẹ́yìn lè fi ń láǹfà láti máa gbọ́ ohun tèmi tàwa nílé Ẹniọlá Abọ́ládé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ yẹwé kókò tí ń bẹ lágbára Ọlọ́run ò ní gan mọ́ ná ara wájú àtúbà ìròyìn abẹ̀bẹ̀ ọ̀pọ̀ àṣebá kẹgbẹ́ àwọn alákọ̀ọ́lábo ìbá Tèmítọ́pẹ́ Mọ́fálàánú oníkèké àrà rẹ̀ sàjẹ́jẹ́ bá rídèmọ́ mi náà bá rí ọlá mọ́gójú epo pọ́n bí mo ṣe ní pèbèrè bẹ̀rẹ̀ lálọ́ bàbá kọ́ lédè omìdè ìyá kọ́ lédè omìdè kí omìdè títí o tún bá wọn gbé gbàárọ̀ yọ níbi wọ́n gbé fapẹ́ eré ìṣẹ̀bọ gbọ̀gàdà báyìí náà ló sùn lọ́rọ̀ ọ̀gá ọ̀pọ̀n ní ẹ̀yà mẹ́sìkùn jágòdì ọba tó bí ọlọ́mọ mọ̀sọ́ àrùmọ̀ mọ̀dé ẹ̀sà wọ́n ní ọmọdé òkín rẹ̀ ní júbà kó wọ̀ ògbójú tó tó so bí òwe ẹ̀yìn àgbà wọ́n ní a máa lọ wọ́n pé para òní já mọ́mọ́ eku àjà òsì ní jìn mo ló ń gbò lẹ́sẹ̀ wọ́n ní òní ṣe wò
ìdí abájọ rèé lábalábala lè tó tiwa àṣáládùn táwa ń ṣe níkànnì Crest 91.1 FM. abala alákọ̀ọ́kọ́ la ti ń ṣe àgbéyẹ̀wò àṣà àwọn àṣà wa tó ti ń forí rìn lọ́lẹ̀ kóòtù òjìbí tó jẹ́ pé ń tà ń sọ kò tí ẹ papọ̀ mọ́ tí wọ́n ń ṣe lóde òní ó lágbára jù ó kọ sísọ ó gọ̀ǹtì ọ. abala lẹ́ẹ̀kejì ni a ti máa ń sọ èmi ní oríkì ìdílé oríkì ìlú oríkì orílẹ̀ oríkì bọ̀rọ̀ kìíní orúkọ àmútọ̀runwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. abala kejì ní lórí ètò àṣáládùn nìkànnì Crest náà lẹ́ẹ̀tì gbọ́. Gálílì lọ́lọ́run Olódùmarè ló sọ wá di gí àlọ́yè sí níbẹ̀ láti ń ṣe bí ọlọ́ba. abala kẹta lẹ́tìmọ̀ jẹ̀gbádùn Adékúnlé Adébísí fúnra lára rẹ̀ akéwì orí ọ̀fẹ́ níbi tí ó ti máa fún wa lọ́lọ́kan òjọ̀kan àwọn ibi ìmọ̀ràn lọ́tún lọ́sì. abala tó kàngún láti tàtàkùsẹ̀ lórí ètò òní dáhùn ìbéèrè lọ́gán. amábòlá ń lọ lálẹ́ yìí ibi tá à ń lọ lálẹ́ yìí ò jìnnà ibi tá a yà òní yóò ṣe kíni yóò gọlọ́ntì ọ. ìbà orí adé o ìbà ọrùn lẹ̀kẹ̀ ìbà yèyé ìbà bàbá ìbà bàbá mi ìbà yèyé mi àwẹ̀rọ ikọ̀ ọmọ okùn ọ̀la akẹ́kọ̀ọ́ yàrá àgbà sí ọmọ agbóyan fúdó bá mi epo yọkọ̀tọ̀ báyìí ẹnìkùn àjèfà ìgbà tá ò jèfà mọ́ ni inú ẹ̀yìn kù pẹ́lẹ́ńbẹ́ olókùn ẹ̀sìn Ìbàdàn kí wọ́n mọ ibo olókùn ẹ̀sìn Ọ̀yọ́ jẹ́ torí ẹni ó bá rọ́jú bọ́ba kún iná láàmú pẹ̀lú olókùn ẹ̀sìn èyí tí ò bá rọ́jú bọ́ba kún náà láàmú pẹ̀lú olówó ẹran ẹ wò ìyá ni wúrà. bọ́ bá ń lọ lọ́nà bẹ̀ wọ́n yàn àbí bẹ́ẹ̀. mo dúpẹ́ à ń bọ̀ ẹ jẹ́ ń sẹ́mi mọ́. ọgbọ́n àṣà yìí gbà yìí ó gbẹ̀yẹ òbí bíkíbi láyé ó ní gègé àrà ló ní kẹ́kọ̀ọ́gbọ́n àwa ò ní lè gbà ní tàwa ò káṣà wá dojú dé àwa ò ní lè gbà ní tàwa ò káṣà wá rú mẹ́rin tọmọdé tá a gbà ó pọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gbà ṣàwádànù ò káyé má dojú rú ìhòòlókù tábò ń rìn kà ọkùnrin ló yẹ tí ẹjẹ́ akọ́mọ làṣà kan lè gbọ́ kọ́yé ṣe bí akátá èmi Tọ́pẹ́ Òtúndé Àyìndé ò káre àwa ò ní lè gbà ní tàwa ò káṣà wá dojú dé. ẹ má fi ṣe ìbínú ẹ dákun bẹ́yìn náà bá ní yèyé tiyín ibi ó bá wù yín ẹ dá lára. Crest ni wọ́n pe bí o 91.1 FM lójúpọ̀ náà rẹ̀. Ibo ni mo fẹ́ ká lọ lálẹ́ tòní ìgbàgbọ́ Yorùbá nípa kínníkínní ọ̀hún. Ibi a bá fa sí ẹ bá wa fa síbẹ̀ nítorí pé ó wù mí kí n wọnú kùnkùndùn rẹ̀ gan-an ṣùgbọ́n orí afẹ́fẹ́ la wà ó níwọ̀nba téèyàn gbọ́dọ̀ gbé sórí afẹ́fẹ́ ni. Mo fẹ́ sọ nípa ìgbàgbọ́ Yorùbá nípa àjíǹde ṣùgbọ́n àwa ní sọ̀rọ̀ lórí àjíǹde ká mọ̀ mú un tó síwájú àjíǹde wá bó ṣe jẹ́ gẹ́lẹ́ nù a ti wà lẹ́nu kínní yìí ó tó jọ́ mẹ́ta ọmọ kékeré wa ni wá nídìí kínní yìí lóòótọ́ ṣùgbọ́n ìbọn tí àwọn bàbá wa ń bọ tí wọn ò lé wa sẹ́yìn ló jẹ́ káwa náà lè mọ̀ ṣẹnu sámúsámú nídìí ẹ̀ Tèmítọ́pẹ́ Mọ́fálàánú pàápàá kì í fẹ́ sọ̀rọ̀ lórí ní tí ń síwájú àjíǹde lọ́pọ̀ ìgbà nígbà bá pọ̀ ẹ̀kẹ́ ló bá ní mọ̀jà lọ ọbẹ̀ mọ̀jà lọ gbọ́n kákọ̀ tí ẹ̀bù lébòtòrò kí nìdí abájọ táfi bò lébòtòrò lálẹ́ yìí lórí ètò àṣáládùn ìdí abájọ ni pé bẹ́ẹ̀ náà bá wò ta bẹ́ẹ̀ wò lú bẹ́ẹ̀ wò gbòòrò pàtàkì jùlọ àárín gbùngbùn Ìbàdàn lóde òní tílẹ̀ mọ́ yìí eégún lọ lóní rẹ̀rẹ̀ mú lọ́tún lósì ni wọ́n wá fẹ́ pé ká sọ̀rọ̀ nípa àjíǹde kò sí bá sì mẹ́nu bà ọ̀rọ̀ nípa àjíǹde tá à ní sọ̀rọ̀ nípa egúngún nílẹ̀ Yorùbá ṣe wá rí àjíǹde yìí omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn èrìgì lámọ̀ ká tó mẹyìn eyín ọ̀kan kankan lámọ̀ ká tó máa kòkòrò kò sí bá sì sọ̀rọ̀ nípa àjíǹde fúnra lára rẹ̀ tá à ní sọ̀rọ̀ nípa dẹ̀dẹ̀ gbò eléyìí tí máa ń pààyàn tí máa ń dẹ̀mí ọmọ aráyé tí máa ń dá wọn légbodò ikú nù wọn kò sí torí ní kọ́kọ́ síwájú Yorùbá kórìíra tàbí kí n sọ pé wọ́n bẹ̀rù wọ́n gbà wípé ẹ̀dá kan tó jẹ́ wípé ó burẹ́wà gan-an òun ni ẹ̀dá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tí èèyàn bá wà lóde ayé tó bá ti lò sẹ̀mí tó pẹ́ ó bá ṣàìsàn títí ó lè ṣàìsàn lọ fáá nínú sẹ̀mí ayé rẹ̀ ó bá wọ Ọlọ́run Olódùmarè ó tún lè dìde tí ó sì mọ̀ lò sẹ̀mí ayé lọ. A sì rẹ́ lómìn tó jẹ́ pé kò sé kò yá ṣe ló sùn ló bá débẹ̀ náà ló gba àbẹ̀dágbére
kọ́lọ́ Olódùmarè kó jẹ́ kí àwa ó bá wọn ní ẹ̀mí gígùn àti ọjọ́ tó pẹ́ tó pọ̀ lókè ègùpẹ̀. àmì àṣẹ Èdùmàrè. nínú táwọn Yorùbá fi mọ́ pa òwe pẹ̀lú àsámọ̀ wípé àìsàn la rí wò a ò rí tọlọ́jọ́ ṣe. ọlọ́jọ́ gangan là ń sọ̀rọ̀ nípa rẹ̀. ọlọ́gbọ́n lọ́rọ̀ talẹ́ ilé yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ o. gbogbo nǹkan kọ́ lèèyàn ń fẹ́ sórí afẹ́fẹ́ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run Olódùmarè tó fún wa láǹfààní àti ṣe máa dá síbẹ̀. àwọn àgbààgbà wọn á lọ wọn á bọ̀ wọn ò pè níjọ́ tá a bí egúngún gbọ́ torí pé wọ́n nígbàgbọ́ wípé ọlọ́jọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í gbẹ́bẹ̀. wọ́n gbà wípé kì í gba àbẹ̀tẹ́lẹ̀. wọ́n gbà wípé kì í gba ìbọ̀gbẹ́ gbígbó owó ìdọ̀bẹ́. wọ́n gbà wípé kì í gba owó ẹ̀yìn. àsìkò tó bá ti kan oníkálukú báyìí bó bá ti dé yóò mẹ́ni tó bá kàn lọ ni. wọ́n sì gbà pé ojú lásán ò lè rí ikú o. wọ́n gbà bẹ́ẹ̀. wọ́n gbà pé ojú tó bá rí ojú ọ̀hún ajẹ́pọ̀ ti ṣetán tí yóò mú irú ẹni bẹ́ẹ̀ lọ ni. Yorùbá nígbàgbọ́ kẹ́rin mọ́ wò pé nígbà tẹ́sìn kan dé ó ní wọ́n á ṣe mọ̀ pé ọ̀run kan ń bẹ tó jẹ́ ọ̀run tó dùn ọ̀run kan ń bẹ ọ̀run tó jẹ́ ọ̀run tó jẹ́ onínàjò òkú ìní. wọ́n fi àsìkò yìí sọ fáwa tá ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ẹni tẹ́ ẹ bá tún rí ẹ lọ bí èèyàn tẹ́ ẹ bá kò lọ́nà kẹ́ ẹ béèrè. wípé Yorùbá gbàgbọ́ wípé bí èèyàn bá papòdà tó bá wò wá ré ó níbi tí ń lọ. wọ́n sì gbà wípé ọ̀run rere ni. wọ́n sì gbà pé ó nítọ̀hún tẹ́nìyàn bá tún wá wà tó bá tún ṣàìsí tó jẹ́ lọ́run nípè bó bá jẹ́ ní burúkú nígbà ayé rẹ̀ wọ́n gbà pé ọ̀run àpáàdì níwọ̀ ẹni bẹ́ẹ̀ lọ. Yorùbá nígbàgbọ́ bẹ́ẹ̀. wọ́n wá gbà pé ìyè wà lẹ́yìn ikú nítorí àjíǹde nù. ìgbàgbọ́ Yorùbá nípa ikú àti àjíǹde. wọ́n gbà wípé ikú jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ó lágbára. ìgbàgbọ́ Yorùbá sì fi hàn wípé ọkùnrin ni. gẹ́gẹ́ bí ìgbàgbọ́ à ń sọ̀rọ̀ báyìí pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹ̀yin lè má gbà o. àwa ń sọ pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn bàbá wa gẹ́gẹ́ bí n tá a bá lẹ́nu wọn ni. àwa náà lè gbọ́ lóde òní ká mọ̀ pé tó wá lè jẹ́ pé ọkùnrin ni àbóbìnrin ìyún òkàn wá ń sọ̀rọ̀ nípa pé nígbà tá à ń sọ àṣà wa a ní àwọn àṣà wa tó ti ń forí rìn lọ́lẹ̀ kóòtù òjìbí. wọ́n wá ròyìn ikú débì kan wọ́n pé níjọ́ tá a bí eégún gbọ́ níjọ́ tá a bo òrìṣà gbà ṣùgbọ́n níjọ́ tá a bẹ ikú ò gbẹ́bẹ̀ ẹni ikú kò mọ̀ gbọ́bẹ̀ ẹni ikú kọ̀ kò gbọ́bẹ̀ ẹni. ṣe rí oríṣiríṣi orin oríṣiríṣi òwe oríṣiríṣi àṣàmọ̀ ló farahàn wípé ikú ò kí ń ṣe ẹgbẹ́ ẹ̀dá alààyè kankan nílẹ̀ Yorùbá. ẹni ó bá ti fẹ́ mú ó lè mú lọ ni. a máa wo sùnsùn tí yóò mú ọmọ tó kéré tí ó sì fi àwọn òbí rẹ̀ sílẹ̀ kí wọ́n máa wà láyé àti láàyè àtàláfíà. a máa wo sùnsùn ọmọ òpóǹló a sì mú ìyá rẹ̀ lọ. a máa wo sùnsùn a sì mú bàbá lọ a fìyá àtọmọ nìkan sílẹ̀. bó bá sì wù ú gírímọ́káyé gẹ́gẹ́ bí iṣẹ́ tí adániwáyé rán ó lè kó gbogbo mọ̀lẹ́bí lọ tí ò ní kó nǹkan kan. ìgbàgbọ́ Yorùbá náà ni. ṣẹ́ẹ̀sì rí àwọn ewì alóhùn kan ń bẹ tó fi ìdí ọ̀rọ̀ àwọn wọ̀nyí tó fi wọ́n múlẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ lálẹ́ tòní. mo ti sọ báwọn torí tàtà bá ń pa tá a lè rọ́ ojú báyìí òní tì ní. àìsí ìmọ̀ fi yọ ọ̀yàn kì í ṣe tí wọ́n fi yọ ọmọ làkejì láyé lóde òní. bí èèyàn bá ti wá gbégbèsè tó bá ti bọ́ sórí ó dàgbàdàgbà tó fọwọ́ rọrí tó fi jáde láyé àwọn bàbá wa wọ́n nígbàgbọ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ìgbádùn ló tún ń lọ jẹ́ sí níbi tí ń lọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá o pé ó lè dàgbàdàgbà títí ó fọwọ́ páwó fèrègì jóbi pẹ̀lú ara tó le kókó tó ń tà láàfíà ara bóyá ọlọ́gọ́rùn-ún ọdún lé ayé ni Yorùbá gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. àwa ń sọ̀rọ̀ nípa ọdún ìbílẹ̀ tiwa tó jẹ́ pé a mọ̀ wípé àjíǹde òun ni ó jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ bọ̀. Christ lẹ́ láǹfààní láti mọ̀ 30C091.1 lójúpọ̀ náà rẹ̀. Gálílì la kalẹ̀ sí ní ọ̀nà tí ó lọ sí olódó nígboro tìlú Ìbàdàn. àṣáládùn lẹ́tọ̀ ètò làṣáládùn. Tèmítọ́pẹ́ Afọlámi òun Adékúnlé Adébísí Akéwì ọ̀rẹ́ fẹ́ lájọ wà lórí ètò
lálẹ́ tòní mò ń bọ̀. àwa dojú dé àṣà Yorùbá ò gbọ́dọ̀ relẹ̀ láíláí o. la fi ń ké sí gbogbo ọmọ kóòtù òjíire kẹjá jọ gbàṣà àtàwọn alárùgẹ ni àṣà Yorùbá mọ̀rẹ̀yìn kọ́mọ̀rẹ̀yìn làwa ń lọ yìí o. ẹ bá jájọ Yorùbá àṣà Yorùbá wa kámá ẹ̀dágún náà sí kágbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ dárí. àṣà ládùn lóde ètò tó fà kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí. àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o. abala tá a sì wà náà nù àṣà tá a sì ń gbéyẹ̀wò lálẹ́ tòní mo ti fi yún un ṣe ìjúbà àti ìwọ́nlẹ̀ ìbá àwọn bàtà tó dojú òkè ìbá àwọn bẹ̀m̀bẹ́ abojúlókèlókè ìbégún lè ìbà òòṣà ọjà bá a bá ń sọ̀rọ̀ nípa eégún mo ti fẹ́ yí sórí ibẹ̀ báyìí ìyá mi kan wọ́n pè bá a ti ń wòran báyìí onìran mọ́ wo ni wọ́n ní oríṣiríṣi eégún ní bẹ eégún sọ̀ngbétọ́ eégún alágàngán eégún owó lẹ́wà eégún láyẹ̀wú wọ́n pè náà ní tàwọn ọdẹ eégún apidán òun náà ń bẹ lọ́tọ̀ láàyè tiẹ̀ dáná fojú ráńkọ́ nínú àwọn eégún tí ń bẹ ńlẹ̀ Yorùbá ni ṣùgbọ́n eégún tí wọ́n ń gbé nílé tiwa ìgúnnu ni o eégún onígunnu òun ni tàwọn bàbá tèmi mo wá ṣèbá gbogbo ẹ̀yìn agbáṣàgálẹ̀ yìí yányán mo ṣèbá kíbà ò ṣe o àṣà àti ṣe Yorùbá kò ní torí gbogbo wa bàjẹ́ àti gbìmọ̀ lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwa tá à ń dágbìmọ̀ lẹ̀ bóyá lójú òpó ni bóyá ní olójú korojú ni bóyá ní ìdákọ́ńkọ́ ni tó jẹ́ pé ìdí òtítọ́ la wà àfẹ́ ká ṣàwó parun ìbá gbogbo yín o yóò mọ̀ ju wàá ṣe torí èèyàn ní í ṣerú eléyìí kó mọ̀ mú méjì mẹ́ta kó mọ̀ mú kùn ẹni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ bí ẹni tẹ́ ẹ bá kò lọ́nà kẹ́ ẹ béèrè lọ́wọ́ ọrú wọn ìbá gbogbo eégún gbogbo tí ń bẹ lóde ilẹ̀ yìí ìlú òní tóbi títí kó mọ̀ ní kípa òwò ọmọ ká èyí tó tẹ̀ mú mi wá fẹ́ yànnàná gbogbo kínní yìí lónìí ni pé ìkan ń bẹ tó jáde báyìí láìpẹ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tó jẹ́ pé gbogbo obìnrin ò gbọ́dọ̀ fojú rí ní gbogbo ibi tí ó bá fẹ́ dé o nítorí orígun mẹ́rin nílùú ní Ìbàdàn nìkan ní bá wọn lórígun 16 àwa lọmọdá kan lù kan pàkan tàkan ràkan nàkan ló kó bẹ̀rẹ̀ Ìbàdàn àtàgé ọmọ ọlọ́mọ ogun gbogbo òlú gbogbo agbègbè gbogbo ààyè gbogbo ọjà eégún olóòlù eégún ilé ajé ẹ̀yọ tóun bá dé gbogbo wa la ti mọ̀ kì í ṣèròyìn mọ́ ńlẹ̀ tiwa obìnrin ò gbọ́dọ̀ bá wọn fojú rí bó ṣe jẹ́ nù bẹ́yìn bá nírú eégún bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín àtúndúpẹ́ o àjẹpà ní àtúní bẹ́ẹ̀ náà nù ṣùgbọ́n olóòlù nílẹ̀ Ìbàdàn ṣe rí ọdún ìbílẹ̀ à ń sọ kó lè bá a rí bó ṣe yẹ kí ó rí ni ṣe rí nítorí ìgbàgbọ́ pé òkú tó ti kú ó wà nítòsí àwọn ènìyàn rẹ̀ àwọn èèyàn gbàgbọ́ wípé ẹni tó bá ti ṣàìsí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn bàbá wa wọ́n gbàgbọ́ pé wọ́n ń bẹ nítòsí wa àwọn kan nígbàgbọ́ wípé oníyẹ ọjọ́ tí wọ́n máa ń wálé wá mú mi nígbà tá a kéré ń gbà àwọn àná lóòótọ́ wọ́n ó pé lọ pọnmi sínú àmù àwa gbọ́njú bá mú o ti ní àmù tá a mọ pọnmi sí lọ́ọ̀dẹ̀ wọ́n ó pé ìyá ò wálé o bó bá jẹ́ pé ìyá ló ẹ̀sẹ̀ ìgbésẹ̀ ńgbà náà wọ́n ó pé ìyá ò wálé o àwọn ọmọ kéékèèké náà ńgbà náà nígbà tá a bá lọ bọ̀ tá a ti pọnmi tó ti kún sàdédé bóyá nílé ọjọ́ kejì àbí nílé ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin ni bàbá rí pé omi ti fi ro nínú àmù bóyá nìkan ló ti bù ọ́ àbí bákan sí méjì bóyá àdúpẹ́ àbàṣà sọ pé àwọn gan ni wọ́n tiẹ̀ sọ fún akóso ti rí omi tó bù tó kún lẹ́múlẹ́mú lábàjá ti wá wọn wá lóru ẹnìkan náà ó pè é tí ó pè lọ́dọ̀ tí yóò nílẹ̀ òun gbọ́ tí lábàjá ń gbá tí ìgbà ń sọ wó níbì kan ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ẹni tó bá lójú lóde òní náà bẹ́ẹ̀ nìkan bá gbéṣẹ́ àwọn ẹlòmíì lè sunú ilé tí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti ṣe. ìgbàgbọ́ Yorùbá náà àwọn Yorùbá gbàgbọ́ wípé ẹni tí ó bá ti kú tó lọ síbi ìgbádùn torí pé ìrìn àjò wà lẹ́yìn ikú o wọ́n gbàgbọ́ pé yóò mọ fẹsẹ̀ ẹ̀yìn délé wò wọ́n sì gbàgbọ́ wípé
nígbà gbogbo ìgbà táwọn bá ń ṣèrántí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ náwó ọ̀rẹ́ sáwọn. wọ́n ní òkú ọ̀nàwó rí. wọ́n máa ń sọ bẹ́ẹ̀. ó sì lẹ́sìn tóun náà tún fọ nínú àwọn ẹ̀sìn tó dé náà àwọn náà wọ́n tún wà bẹ́ẹ̀ náà ó jẹ́ pé àwọn náà gbà pé ẹ ṣe sàárà fókù ọ̀run bó ṣe jẹ́ lábala ti bẹ̀ ọ̀nà. ibẹ̀ yẹn la wá ti lọ nírántí pé àwọn bàbá wọn tí wọ́n ti gbéṣẹ̀ káwọn lè máa ṣèrántí wọn padà ibẹ̀ àti àwọn nǹkan míì tí èèyàn fẹ́ máa mẹ́nubà àmọ́ bí kí n mú bá wọn ibẹ̀ la wá ti rí pé ó ti wá di pé àrántí ará ọ̀run làrántí ará ọ̀run ibẹ̀ ni eégún ló ti ṣẹyọ. nítòótọ́ ẹ̀sà lóògbé lára ògbójú ará òde ògbólú kí ọmọ asúnké bí ẹni súnmọ́ ẹ̀sà tí mo gbàgbọ́ tí mo tàdíré kí ọmọ ẹ̀sà tí mo gbàgbọ́ tí mo sọ̀díwùkẹ̀ àwọn ọmọ kéèmí òjọ́ tọ́ya kan mọ́ ṣe gbé mi fọ́ ya gòkàgòkà yìí mi òjọ́ tó ṣá wọ́n pé lọ́jọ́ ọjọ́ sí ọba kan níbẹ̀ nínú ìlú kan tó jẹ́ wípé òun ò rọ́mọ bí nígbà tí ó bímọ nígbà tí yóò fi kó tó rọ́mọ bí wọ́n dífádífá wọ́n relé adáhùn ṣe wọ́n relé olóògùn nígbà ó yá ifá sọ fún wọn pé kán fọkànbalẹ̀ wọn ò bímọ nígbà wọn ò bí ọmọ ọ̀hún ọmọ tá à ń sọ yìí ó jẹ́ òbúrẹ́wà hánrán nígbà tán bá ní pé ojú ọmọ ó tóbi jù mú lọ ẹnu rí hàhà wọ́n ní eyín rí sàǹbọ̀sàǹbọ̀ ọwọ́ tẹ́rín bí ọmọ kékeré ọmọ òpó ńlò wọ́n ní bọ́mọ ṣe ń dàgbà sí i ó sì jẹ́ wípé ọba ni bàbá rẹ̀ nínú ìlú tí a ti bí i nírètí bàbá gan rò pé àròlé ni kóhun ó bí ṣùgbọ́n obìnrin ló jẹ́ o bó ṣe jẹ́nu ìyá gan là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ yìí ẹ gbọ́ àṣáládùn lètò ètò láṣáládùn ìkànnì Crest 91.1 FM lẹ́tí ń gbọ́ wa kí n yọ̀rọ̀ mi bírí nítorí àkókò bọ́mọ ṣe ń dàgbà sí ní òbúrẹ́wà yìí ń pọ̀ sí kábíyèsí bá ní òun ò fẹ́ mọ́ fojú kan mọ́ yìí mọ́ ẹ dákun ẹ bá wọn gbé ẹ dá nǹkan bò ó lójú ẹ yóò kẹ́ ẹ gbé kúrò nínú ìlú ẹ lọ rèé jù sínú igbó tàbí kẹ́ ẹ gbé sórí àkìtàn wọ́n gbọ́mọ kúrò wọ́n ṣe bọ́n ṣe fẹ́ ṣe tán ní ìlú ò bá rójú mọ́ àtọ́ngbẹ mọ́mọkùnrin nídìí aboyún ilé òbí wẹ́rẹ́ àwọn àgàn wọn ọ̀tàwọ́ àlàbòsùn eku òkè bí eku bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ nínú ìlú tá à ń sọ yìí bí òbú ṣe gàdà tó bù ṣe gèdè ọba tó ránṣẹ́ pé babaláwo wọ́n gbé fájànlẹ̀ iwájú pọ́n fún ọjọ́ èèyàn pọ́n ọjọ́ olùmúlọ́tún olùkànrán lè ṣe àwọn ọpọ́n ìtọ̀ ọ̀run kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú tí gbogbo ẹ fi rí báyìí nígbà tí Ifá ó sọ̀rọ̀ Ifá ò ní balẹ̀ kó mọ̀ yàn bọ̀ pápápá náà láàsì gbogbo ẹ̀ ní nígbà tí ó sọ̀rọ̀ ó sọ kínní ọ̀hún ó ní ọmọ tí wọ́n gbé jù nù lọ́jọ́ kínní àná kí wọ́n lọ rí gbé wálé nígbà náà nílò òrojú bẹ́ẹ̀ nìwòrú sì ráàyè torí ó wù mí kí n tún tí mo mọ̀ torí ní téèyàn bá mọ̀ ìwọ̀n téèyàn bá mọ̀ náà lèèyàn mọ̀ àmọ́ èèyàn ò tún fi gé e láwọn ibì kan nígbà tí wọ́n wá sí eléyìí wọ́n ní kí wọ́n wá dá lẹ́yẹ gidi kí wọ́n gbó nílùú tìlùtì fún ẹni kọ́mọ òun fi wọlé o nígbà tí wọ́n padà lọ síbi tí wọ́n gbọ́mọ sí ó tún ti burẹ́wà sí ojú ti yọ kòǹgbà eyín rí sàǹbọ̀ ẹ̀kẹ́ rí pala o ọwọ́ tínrín wọ́n ní àwọn tí wọ́n lọ rèé ju èjú bẹ́ẹ̀ gan àwọn olóyè wọn padà sọ́dọ̀ kábíyèsí ọmọ ilé àwọn ìgbọ́dọ̀ gbé wọlé wọn ní gbogbo ọ̀nà tẹ́ bá lè dá ẹ dáṣọ fún un ẹ sì gbogbo ẹ ẹjọ́ wọlé nígbà tí ó dé wọ́n gbẹ́kù sí i lórí wọ́n gbé wọlé tìlùtì fún un lóde tí wọ́n ń ṣèrántí rẹ̀ lónìí orúkọ ọmọ ọjọ́ náà òun ni Ẹ̀sà láàfin mọ́ kìnrin eléégún lápé Ẹ̀sà lóògbé ará ògbójò ọmọ asúnké bí ẹni ń sun ọmọ àwọn ọmọ Ẹ̀sà ògbín tí mo gbàgọ̀ tí mo tàdírékè Ẹ̀sà ògbín tí mo gbàgọ̀ tí mo sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ọmọ kéèmí kò jọ tọ́ya ọmọ tá à ń sọ tí wọ́n ní ta ni wọ́n bí yìí wọ́n pé nígbà tí ó délé ayé ó tún ní ké wọ́n pé kéèmí ò jọ tọ́ya kẹ́ ẹ mọ́ ṣe gbé mi fọ́ ya gòkàngòkàn ẹ̀yìn mi kò jọ tòrìṣà ẹ wá mọ́ ṣe gbé mi fọ́ òòṣà aláwẹ̀ ọmọ ẹni kí ẹ̀yìn gẹ̀dẹ̀ ni wọ́n sì gbé wọlé tán nílùú bẹ̀rẹ̀ sí ní rójú nílùú bẹ̀rẹ̀ sí ní tùbà nílùú bẹ̀rẹ̀ sí ní tùṣẹ́ lẹ́kú bá bẹ̀rẹ̀ sí ní ké bí eku lọ́mọ ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní máa fọhùn bí ọmọ ènìyàn ẹ wò bóyá oníwá náà bá fẹ́ sọ tiẹ̀ yóò níbi tí ó sọ sí bẹ́ẹ̀ lẹ́yìn náà bá fẹ́ sọ tiẹ̀ yóò níbi tí yóò sọ gbà ọ̀rọ̀ eégún kìí ṣe kékeré o wọ́n pé bégún bá ṣubú ìyá mọ̀lẹ̀ ni ó gbé bó ṣe jẹ́ labala tibẹ̀ ọ̀nà ìlú tó bọ̀wọ̀ fún àṣà
ó nílẹ̀ Ìbàdàn o kódà bẹ́ẹ̀ délùú Èkó gan bẹ́ẹ̀ bá ń retí Ẹ̀yọ̀ bá ń kọjá lọ àwọn kan máa ń fi àmì ọ̀wọ̀ wọn á máa fi wọ eégún Ẹ̀yọ̀ fúnra lára rẹ̀ nípa kí wọ́n sí fìlà tàbí kí wọ́n bọ́ bàtà àwọn míì àti mọ́ ṣe méjèèjì ìyẹn bá rí ẹbí ìyẹn tẹ́ bá kò lọ́nà ẹ bèrè ẹ̀wò ẹ jẹ́ kí n ti bẹ̀rùn kí n fi bọ́ sórí orí abala eléyìí tí ọpọ́n sún kàn lálẹ́ tòní. ṣàyò bó mọ́ rẹ̀yìn kọ́ mọ́ rẹ̀yìn làwa ń lọ yìí ó. ẹ̀ bá jájọ yóò ń bu àṣà Yorùbá wa ọmọ ìdágún láti kágbárùkù tó pọ̀ mọ́ àṣà kó lè kẹsẹ̀ dárí. àṣà ládùn lóde ètò tó fà kìkì ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí. àwa náà ń fàsìkò yìí lọ gun o fún gbogbo àwọn èèyàn tí ń bẹ ní agbègbè àwọn agbègbè bí inú ìgboro nínú ìlú Ìbàdàn pé kò pẹ́ yìí eégún Olóòlù yóò jáde o kó ní kálukú kó ṣe kíni kó dúró síbi kó fi ewé ọmọ kó fi mọ́ ọmọ rẹ̀ létí pàtàkì jùlọ àwa tá a jóbìnrin ìwé mi náà nísìn ọkùnrin ni mí ọkùnrin díẹ̀ obìnrin díẹ̀ torí mi mo bẹ̀rù púpọ̀ o ẹ má wò pé gbogbo tí ń jáde lẹ́nu mi lẹ́fì máa ṣe irọ́ o. Crest 91.1 FM lẹ́ ń tẹ́tí sí ẹ jẹ́ bá wọn délùú Ìbàdàn láyà àjẹjọ Ifẹ̀ la lọ láti dé lónìí bá a bá dúró nílùú wa kò sí ti fi ṣe èèyàn onílọ́jọ́ bíi bàbá mi bàbá nínú àwọn bàbá ọ̀págàbà ni bàbá ẹni abábálábà ni bàbá ẹni abábá níwájú irú ọmọ tó bàbá ṣe fún ni bàbá mi Engineer Sulaiman Adigun bàbá mo súre fún yín pé kó lóhun Olódùmarè kó jẹ́ kẹ́ ẹ pẹ́ bí mo pẹ́ sí pẹ́ tí pẹ́pẹ́pẹ́ báyìí ńlọrun ṣe nílé arọ́ àtẹ̀pẹ́ báyìí ńlẹsẹ̀ ń tọ̀nà níge báyìí lọ́rọ̀ àtàrí ogbó kan gẹ́gẹ́ báyìí ní tàgbà oríro àdàgbà wo nítòsí àgbóyewú nítorí ogbó kàkàkà lójú alábàáwọn kí n fẹ̀yìn òkì yín torí Ìbàdàn ní níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí bàbá àtìyín lọ́mọ mo pé ará ìlú kéréje èrò ìlú kéréje ẹ má fọmọ Ìbàdàn sí o aráàlú kéréje èrò ìlú kéréje ẹ má fọmọ Ìbàdàn sí o aráàlú kéréje èrò ìlú kéréje ẹ má fọmọ Ìbàdàn sí o. Ìbàdàn mèsì ọgọ nílé Olúyọ̀lé o ìlú Ògúnmọ́lá olódòdó kẹrin lójú ogun ọwọ́ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ògbórí ẹ̀fọ̀n sáfìlàfìlà ìlú Látò òòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn ọmọ àjòròsùn ọmọ àjẹgbín yóò tán fìkàrà wọn fọ́ orí mu orígun mẹ́rin ní ìlú ni àfìbàdàn nìkan tó lórígun mẹ́rìndínlógún àwọn ọlọ́mọ dákan lùkan pàkan takan rakan nàkan ló kó bẹ̀rẹ̀ Ìbàdàn àtàgé ọmọ ọlọ́mọ òrù àwọn ọlọ́mọ ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi sùrùrù Ìbàdàn lọ́mọ afágádá bọ̀dí jagun ẹni fi dàbọ̀dí Ìbàdàn yọ ooo abẹ́lẹ̀ ń ta sí èèyàn tó fi tiẹ̀ bọ̀ lẹ́lẹ̀ Ìbàdàn mọ́jà èyí tẹ́ ẹja lọ́jọ́ ọjọ́ sí wọn ní gbogbo ará àdúgbò lẹ́jà lógún Ìbàdàn kúrè ọmọ àpasù bèrè kó tó wọ̀ ọ́ níbi ó lè gbé jàre ẹni tó ńlá wọn ni ẹ gbọ́ Aláké ńlọ́lọ́dẹ Ẹ̀gbá ọwọ́ òbòkun ló ní Ìjẹ̀ṣà Irúwá Ògìrìwá ṣebí ńlọgbìlẹ̀ nìbàdàn tàwa ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ láyé po ń mu àṣejìrẹ́ ńlomi àbòmúbùwẹ̀ nílẹ̀ Ìbàdàn arólú owó ní wọn o àwọn ọmọ agbọ́ sásá ogun mọ́sá Ìbàdàn ọmọ agbọ́ yàyà mọ̀mọ̀yà Ìbàdàn ń mẹ́rú ẹrú ẹ̀ náà tún mẹ́rú ẹwà dọ̀ máa bẹ̀rù mọ́ wọn lẹ́rú lójú ogun ìlú olókìkí nílùú Ìbàdàn kàkà kógun ó pa Ìbàdàn Kúdẹ̀tì àgbè wọ́n ikú àwádẹ́tì nílé ọmọ láyípo nílé bàbá tó bàbá tí wọ́n lọ́mọ arólú owó ẹ̀sà ló gbìn lára ògbójò àwọn lọ́mọ kéèmí ò jọ tọ́ya mo ní kẹ́ ẹ mọ́ ṣe gbé mi fọ́ya gànkù mi ò jọ tó ṣà mo pé ẹ mọ́ gbé mi fọ́ṣà láwẹ̀ ọmọ oníkẹ́ ẹyin gẹ́dẹ́ eégún di mẹ́fà ló bí n lé èmi ní ṣe tóbìnrin ò máa wó ṣe pàká ló di mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa wó ṣe ẹ̀kú ṣe mẹ́fà mo lo ogbó ẹwà wàṣọ egúngún bó ṣe lu kámi lára bí ajere ẹ̀yìn kò lé mí ní ìgbàlẹ̀ ó ti gbàlẹ̀ṣẹ̀ ó ti gbóró ṣẹ̀ eégún tó bá ti gbàlẹ̀ṣẹ̀ aṣọ rẹ̀ ajẹ́ kìkì ẹ̀gún
eléyìí tó bá gbòòrò sí a sì jẹ́ kèké ọmọ lápọnpọn ọmọ eléégún sékété wéèrè òjòláró mi wẹ̀ nílé àrólú ọ̀gbọ́ iwájú olóògbójú ìgbégun ọ̀tún olóògbójú ìgbégun òsì olóògbójú ìgbégun ni mo wòkè mo wò sàlẹ̀ mo wà rìn gbogbo mi ò rí bí wọn ò kẹgbẹ̀rún eégún sí mọ́ ọmọ eléégún sékété wéèrè òjòláró mi wẹ̀ nílé àrólú àǹbádélé àrólú o ǹbádélé àrólú ojo lóró tí ó dá o ǹbádélé àrólú. àṣà wa dojú dé àwa ò nílé gbà níta wa ò káṣà wa ò mẹ́rin tọmọdé tá a gbà ó pọ̀ ní o kájọ máa kọ́gbọ́n kọ́làjú má gba àṣà wa dànù o káyé má dojú rú. ìhòòlókù tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí. ẹ jẹ́ àkọ́mọ làṣà kan lè gbọ̀n kọ́ yé ṣe bí akátá. èmi tọ́pẹ́ ó tún dé àyíndé ò káre àwa ò nílé gbà níta wa ò káṣà wa dojú dé. àìnígbà rẹ̀ gan-an ló jẹ́ káwa wà lórí ètò àṣáládùn níkànnì crest àwọn onígbà níta wa o ìdínú táwọn òfin lè má kọrin tiwa lálaalẹ́ tá a bá ti wà lórí ètò àṣáládùn tá a mọ̀ kọ́ wípé irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun èké lẹ́mí ṣe àṣà yìí ò lè parun àtẹ́lẹwọ́ labálà Èdùmàrè ló kọ́ ọ́ irọ́ lẹ́mí pa Yorùbá ò lè parun. ẹ wò ó ẹ jẹ́ ká bọ́ sórí abala eléyìí tí ọpọ́n sùkàn abala tètè jẹ̀gbádùn Adékúnlé Adébísí fún rẹ̀ ká tún gbọ́n tó ní fún wa. ẹ lálẹ́ tòní ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹnu. mo kí yín ní Mèrèǹtẹ́lú lódòròmù àwùsẹ̀ àti wọ́nràn ẹ kú déédéé ẹ̀yin tí wàá níkọ̀ àwùsí àti gbogbo ibi táfẹ́fẹ́ kan ní fẹ́ dé porongodo ẹ kú àmẹ́tíbà wa ojoojúmọ́ tẹ́ ẹ kú ń gbọ́ wa ńlá fi ń kí yín pẹ́ ṣeun àsáládùn ètò Yorùbá ló wọlé dé yá ẹjá tún jọ jẹ mùkútù ètò ibo là ń lọ ibo nìmí sì darí akéwì orí ọ̀fẹ́ sí ọ̀rọ̀ nípa sọ̀rọ̀sọ bótò ẹnu lẹ́nu òrófó la fẹ́ wí ráńpẹ́ ṣebí kẹ́nu ó mọ́ pa wá afẹ́kẹ́nu ó gbà wá là gangan ni ló dára olúbọ̀bọ̀ ti rí bọ̀ lẹ́nu ọ̀hún jẹ́ lójú táyé kẹ́ ẹ wo bí òòsà òkè ti fẹnu dára tó kà mọ̀mọ̀ ojúmọ́ tó yọnu bẹ́ẹ̀ ni dodo ń dájí ara ẹnu lákápọ̀ àwọn ẹ̀yà tí gbogbo ara yòókù ń rù ú káyé ẹnu la tó bọ bí orí ẹnu ní síbíkà fágbọ̀nsálẹ̀ ẹnu aráyé lẹ́bọ gangan òòsà òkè tó dẹnu ń bùnbù ti mọ ẹbọ tí ó gbà ẹnu a máa ń gbá ní ẹnu sì lè lá ní kára ọmú rẹpẹtẹ ènìyàn tó kọrin rẹ kí lámọrin dọ́là ọwọ́ rẹ̀ ní kúkú ń wá a kì í gbá búburú lẹ́nu abọ́ rẹ̀ lóòsà ẹnu kúkú ni gbogbo olórin ń jẹ akígbékéwì tó bá sọ tójú rẹ̀ ò tó rárá irú wọn gan-an ní fètè dáràn láàrin àwọn olóṣèlú ẹjẹ́ a máa ṣọ́ra ṣe gidigidi ìdà lọ̀rọ̀ èyí tó bá ṣe é fàyọ làá fi kún aráyé báwo wá la sọ̀rọ̀ gba iye olóṣèlú ṣe fẹ́ kó máa fẹnu rẹ̀ kó bá tilé kó máa kó bọ́ tó kó ní gbogbo ọ̀nà náà ni ẹnu òkìtìgbẹ́tè gangan làwọn dìbò ń dìbò fún kí gbogbo wa ká máa gbọ́ làbárè ẹ̀yin akẹ́kọ̀ọ́ níwájú lẹ́kṣọ́rà ẹ máa ṣọ́ra fẹ́nu bí ẹ bá sọ pé ò ní sọ̀rọ̀ ẹ̀ mọ́ ìwọ gangan lọ yájú ẹnu ni lámọrin fi kọ́ lọ́jọ́ sí tó fi tún kíláàsì kà tó fi di pé ó gbégbó rẹpẹtẹ bó o bá níra bí o bá níra ńṣe ni kò tẹ́tí kò gbọ́rọ̀ mi ọ̀rẹ́ ẹnu rẹ ẹnu lẹ́bọ ẹnu lòsà tá a bá bọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà mo kàn sára sí yín o àkúkú ní tẹnugbó bí ọwọ́ bẹ́ẹ̀ sì ni ẹnu wa ò ní pa wá láyé irinṣẹ́ tó lágbára lọ́wọ́ wa lẹ́nu a sì tún máa ń lò jura wa lọ lórí agbágbé ẹ̀yin apèdè sọ́bótò àní sọ̀rọ̀ jẹgba àkúkú ní báráyé nú ńṣe ni ẹjẹ́ àsàmì kágbétó àmì mì aráàlú sí gbogbo adarí ẹjẹ́ a máa kíyè sọ̀rọ̀ ẹnu wa àwa tá a yàn lólórí
ẹ má ṣẹnu yín ní dídà ṣèbàlújẹ́. Òtítọ́ ó dáa ká máa wí, gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ ká máa sọ ní gbangba. Bẹ́ẹ̀ ni ẹnu lẹ́bọ, ẹnu aráyé lẹ́bọ, ẹnu ń han ní léèmọ̀, ẹnu ò ní pa wá láéláé, gbogbo wa já sàmí kágbé tó àmì mì. Ẹni tí ò lẹ́nu kì í dáràn lọ́rọ̀ àwọn bàbá wa mọ́nímọ́ní. Èèyàn tí ò sòwètè kì í kó sí àpàkúté rárá. Ẹ̀bẹ̀ là ń bẹ gbogbo wa pátápátá, ẹ jẹ́ lẹ́nu wa níwọ̀ntúnwọ̀nsì ká lè máa rí un sọ nínú wájú gbogbo ẹni. Ẹnu ò ní kó bá wa, kò ní bọ́ sáwa lẹ́sẹ̀. Ẹ gbọ́ bí ẹ sàmí kẹ́ ẹ gbé tó àdúrà mi. Adékúnlé Adébísí Akéwì gangan lèmi. Èmi lákọrin ìmọ̀ràn bí ẹni lùlù àkíyèsí fáráyé. Oore ọ̀fẹ́ ló bá dé, ìmísí Elédùmarè gangan ló gbé jáde. Ìpàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ ní àní rámáyé ráríláí, ká tún máa gbọ́ra wa nígbà míì. ètò yìí ládùn púpọ̀ jù kájọ máa tẹ́tí. àgbéyẹ̀wò àṣà lábala kọ́kọ́ o. abala kejì la pè láṣà nílé ẹ̀kọ́ wa gbogbo, níbi tá ó ti máa ṣàgbéyẹ̀wò ipa táwọn ilé ẹ̀kọ́ kó nínú tàṣà ti ṣe tèdè Yorùbá. abala orírun ló sì kẹta, níbi tá ó ti máa kí oríkì ìlú àtoríkì orílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. abala tó kẹ́yìn ní dáhùn ìbéèrè lọ́gán o. tẹ́ ó ti máa jẹ̀bùn tẹ́ bá ti gbà béèrè. ọlájú olóhùn òyìn ló ní ẹ máa gbọ́ o. ètò àṣà ládùn yìí o, torí wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. àṣà Yorùbá ò nítorí. Bó wọn bá sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́. Àṣà Yorùbá ò nítorí tàwa parun. Nítorí gbogbo ti wà parun. Bẹ́ẹ̀ ni. Wọ́n sì pé bólódì òkú ìta bàbá rẹ̀ Kò ní ewu koríko. kò lè wo gbẹ́gi. Ó dọwọ́ wa, ó dọwọ́ yín, ó dọwọ́ ẹ̀yin àgbà, ó dọwọ́ ẹ̀yin tẹ̀ ń bọ̀ lẹ́yìn. Ibi ẹnu la lọ tá a tún ti dé ọ̀hún. Crest 91.1 FM ni wọ́n ń pè bí. Gálílì lakalẹ̀ sí ní ọ̀nà tí ó lọ sí Olódó nígboro tìlú Ìbàdàn. Ibẹ̀ lọ́lọ́run Olódùmarè sọ wá digi àlọ́yè sí o. Àdúpẹ́ fọlọ́run Olódùmarè, àdúpẹ́ fòre. Òun lẹ ti gbọ́ òun o, bí tá a ti lọ lálẹ́ tòní kò jù báwọn. Ẹ jẹ́ kí àwọn tí ń bẹ lójú òpó ti kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ kí n tún mọ́ gbára kà sí dà. Ìyá wa Níkẹ́ Àmọ̀ó wọ́n pé ẹ̀ka alẹ́ o. Ẹ kú iṣẹ́ ọpọlọ, à ń gbádùn yín gan ni, Ọlọ́run ní o. Ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí gbogbo wa náà jọ gbádùn Elédùmarè ni. ẹ ṣeun, àdúpẹ́. Ètò ló lọ onígbọ̀wọ́ ló lè tò. Bẹ́ẹ̀ ni bá fẹ́ ṣe agbátẹrù àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa lórí ètò àṣáládùn, ẹ fẹ́ jó nígbọ̀wọ́ àbí ẹ fẹ́ jẹ́ àbàtẹ́rù ọ̀gọ̀jì lórí ètò àṣáládùn, ìyẹn kan sí wọn lórí ìkànnì Crest. Ẹ sọ fún wọn tẹ́ bá ti dé Crest fún alára rẹ̀ ní Gálílì lólódó ní àyín pé ẹ̀ka àpolówó ọjà lẹ́ ń lọ. Bí ẹ bá dẹ́ka àpolówó ọjà, ẹ sọ fún wọn pé ó yẹ ètò àṣáládùn ẹ ti fẹ́ ṣe ìpolówó ọjà tiyín. Ẹ̀yin ò tàbí kẹ́yìn ó pe Tèmítọ́pẹ́ Ọmọfáláàánú, ẹ̀yin ò bó bá tásìkò wọn ò fi sí òǹkà tẹ́ fi bá Tèmítọ́pẹ́ Ọmọfáláàánú lé. Ẹ má fi ṣèbínú, ẹ dákun. Àbí sí ká bẹ̀rẹ̀ sí ní máa gbépè náà ni, torí èpè tí ń wọlé láìsí pa àti pòǹkà ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀. Ẹ̀sìn mọ̀pá abala tó kàn lórí ètò lálẹ́ yìí náà ni abala dáhùn ìbéèrè lọ́gán àti abala tí ẹ ti mọ́ ní àríwísí ọlọ́kùn òjò kan, bóyá àfikún àbí àyọkúrò ń bẹ lórí níta pẹ̀kẹ́lù lórí ètò àṣáládùn. Kánkán báyìí náà láàṣẹ, wàràwàrà náà láàṣẹ, bí ìgbà tí ò lè bá ń ṣe kíni, bí ìgbà tó lè bá ń wúre. Òǹkà tẹ́yìn ó pè sí, torí bó bá kù díẹ̀ nísìnyí ẹ dákun, yóò ní bí mo ti fẹ́ gbà. 07047 000 911 07047 000 911 tàbí 0812 11 71 911 0812 11 71 911. Àyàn ń bẹ lórí ètò lálẹ́ tòní. Ẹ káalẹ́ o. Jẹ́ pé báàyè bá gbà wáyé mọ̀ kálẹ̀. Ẹnìkan ti wọlé. Ẹ kú ètò. Ọlọ́run ní tó bàbá mi. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Láti Ìṣẹ́yìn ni Olúwafẹ́mi ló kọ mi. Olúwafẹ́mi láti ìlú Ìṣẹ́yìn lọ́hùn-ún. Orú ọbẹ̀ tí mo kọ́.
ẹ ṣeun bàbá wa ẹ bá wa dá ṣètò. ẹ dákun àárín kan tí ẹ ń fi Ìbàdàn yẹn ẹ kì í dé Kakanfò tí ó ṣe kinní kan. ìlú Látòòṣà Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe kinní kan. Látòòṣà Kakanfò èmi rò pé òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ kí ló wá dé tó fi jẹ́ pé aṣẹ́yìn ló ń gbé ọ̀pá àṣẹ fún àwọn Kakanfò tó àbí ẹ̀gbọ́n Aláàfin ní pẹ́lú Aláàfin olórí ọba nílẹ̀ Yorùbá l'Aláàfin. Bàbá wa ikú bàbá yèyé aláṣẹ òun gangan ló ṣà òun ní gẹ́gẹ́ bí àpèjúwe bàbá mi ẹ̀kẹ́ tó lọ òun ló fi máyégún gbogbo ilẹ̀ Yorùbá tá a mú orúkọ wọn lónìí gbajúmọ̀ akọrin ṣé bàbá ti lọ ni ló fi máyégún jẹ òun náà ló sì tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ̀wé náà òun náà ló fi jẹ Abíọ́lá tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ yìí bàbá wa ikú bàbá yèyé táwọn ti wàjà wọn náà fi wọn jẹ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ti fi jẹ oyè gbogbogbò tó bá ti jẹ mọ́ oyè orílẹ̀-èdè orílẹ̀ Yorùbá Aláàfin ló ní gbogbo èèyàn bó ṣe jẹ́ nù rárá o kò sí à. níbi Látòòṣà yẹn kì í ṣe Aláàfin yẹn ló gbé ọ̀pá fóun torí ẹ kì í pọ̀ mọ́ bùbá èmi wá lérò pé bóyá ọba Olúbàdàn ìgbà yẹn ló gbà pa àṣẹ fóun kó tó wá di Akíntọ́lá kó tó di Kásìmáwò kó tó di àwọn tó fún wa jẹ nísìnyí pé Aláàfin ló ń gbé ọ̀pá. bàbá wa bí àwọn ẹ má bínú bí àwọn bàbá wa ti kì í ní a ṣe kíhùn bí àwọn bàbá wa ti kì í ní la ṣe kíhùn. adúpẹ́ o ẹ má fi ṣèbínú ẹ ṣeun ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka polówó ọ̀jẹ̀ dákun à ń padà bọ̀. Crest 91.1 FM Ìbàdàn ìkànnì àgbọ̀dúnú. Dancity ní ẹlò Dancity ní ẹlò bẹ́ẹ̀ ra dẹ́ta lówó pọ́kú àti káàdì ìpè àti káàdì iná àti káàdì ìdánwò lóríṣiríṣi Dancity ní ẹlò. Dancity ọ̀kan ṣoṣo ọ̀gá tó ju ẹgbàá ọ̀bùn lọ tó o bá ti ní Dancity lórí fóònù ẹ o nílò àti to app lọ rẹ́kẹrẹ́kẹ́ kí fóònù ó máa gbóná lórí Dancity wàá ra dátà lówó pọ́kú wàá ra káàdì ìpè káàdì ìdánwò bíi WAEC NECO UTME àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà wàá sanwó ná pabambarì ẹ̀ ní pé tó o bá tún kúrò ní Nàìjíríà tó jayé lọ sórílẹ̀-èdè míì eSIM wà lórí Dancity wàá máa lo dátà lọ ní tiẹ̀ ni lọ sórí App Store tàbí Google Play Store kó o download Dancity ìyún DANCITY o sì lè lọ sórí www.dancity.app kí wọ́n náà wá rí i pé gbogbo ohun tó ń wá ojú kan ló wà. Dancity amáyérọrùn fún gbogbo mùtúmùwà. gbogbo Ìbàdàn ní Olúyọ̀lé ẹ̀kú àmójúbà ọ̀sẹ̀ ìlera tá a ti ń fojú sọ́nà fún rẹ̀ àgbálẹ̀ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tó ń pàjẹ́ bí ìdógún ìbílẹ̀ ní Marathon Extra Bitter kọ̀ Khalifa Herbal Therapy ló pé ká má gba kámú fún àrùn àbá ìsàdágbò ara káfíwé àtẹ̀gbò tún gbogbo ẹ̀ dànù pẹ̀lú 3,000 naira péré a ó ṣàyẹ̀wò fún yín láti mọ ibi tí àrùn pamọ́ sí lára ẹ ó gba káàdì a ó fún yín ní Marathon Extra Bitter tó ń mì gbòòrò títì lásìkò yìí ohun tẹ́ bá papọ̀ mọ́ ni ó sọṣẹ́ tí ó ṣe lágbo ara amúnisọ̀rọ̀ àṣìdọ́kọ̀ àyà jíjá wá bíbà ìtọ̀ ṣúgà dágbére ọmọkùnrin atẹnukọlẹ̀ olólùfẹ́ rẹ̀ àgbóṣùbà bẹ́ẹ̀ ni mọ́mọ́bìnrin ṣe ń kọ́ àlejò rẹ̀ wọ́ọ́rọ́wọ́ kò tọ́ síbẹ̀ nínú 3,000 naira yìí náà lẹ́ ó ti gba Marathon flusher tó ń fọ gbogbo gèdègèdè ìdọ̀tí ara dànù ìwọ náà máa bọ̀ wá yọjú síbi ọ̀sẹ̀ ìlera yìí Monday July 20 títí di Saturday July 25 làwọn máa bẹ̀rẹ̀ látago 9 àárọ̀ dago 5 rọ̀lẹ́ lẹ́wọ̀n fi máa pàdé wa ní Crest FM building Galilee bus stop Olodo Iwo Road nílùú Ìbàdàn ẹ máa pe 07064124900 Khalifa Herbal Therapy lónìí ó ṣe kókó ká wà lálàáfíà. yóò lókun tábò ń rìn ká ọkùnrin ló yẹ tí ẹjẹ́ àkọ́mọ làṣà kan lè. ibi a bá kọ́ wọn dé kọ́ lọ́n jẹ́ kí wọ́n gbọ́ ẹ káalẹ́ o ẹ káalẹ́ orí ètò àṣàládùn lè bọ́ sí. ẹ ti wọlé o. ẹ mọ̀ káalẹ́ òpin ní ohun yóò gòkè tó bàbá mi látọjú orin àkóbọ̀. kí lẹ kó orúkọ yín ọ̀hún. orúkọ yín. Sodiq Mr. Odin ní orúkọ mi. ok.
kú sí ọpọlọ ọlọ́run bá ní dé tí yìí àṣẹ o bàbá wa. iléeṣẹ́ yín náà ní ìbàjẹ́ o. pápá Ẹ bá wa ṣe ìpínlẹ̀ máa fi pápá. ṣe àgbà kan kódà ìlú ètò. nípa ti ilé kótó tó sọ fún wa yìí tá a tún gbọ́ lónìí tó yàtọ̀ sáwọn tá a ti náà gbọ́ tẹ́lẹ̀. lábala Ẹ̀sìn. oríkè ẹ̀sà àbí oyè tán rẹ̀. ìtàn rẹ̀ tẹ́ tó sọ fún wa bó tó ṣe yàtọ̀ jẹ́ sáwọn tá a ti náà gbọ́ tẹ́lẹ̀. wọ́n dìde pàwá náà jókòó wọ́n sọ fún wa ni bó ṣe jẹ́ nù. torí táyà ti ọ̀lẹ́ olùpẹ̀lẹ̀ ní bóyá pé òòṣà kan ni wọ́n sọ di eléégún ṣùgbọ́n pẹ̀lú tẹ̀sán wa ní ìṣètò ń jẹ́ kó yà sí dáadáa. mo ti ṣàlàyé pé ìrántí àwọn kan fi ṣe ìrántí àwọn bàbá wọn tó ti lọ àìsàn pé lórí ẹ̀pẹ́ nípa àjíǹde àtúnṣọ pé ọmọ kan bẹ tí wọ́n bí láàfin ìlú kan ìlú Ògbójò ni. ìtàn náà ni wọ́n ń lò lẹ́kọ̀ọ́ ẹnu. ẹ ṣeun o. bàbá Mr. Sodiq Muftaudi ẹ dákun oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe obìnrin tẹ́ bá wà ìfẹ́ jẹ́ gbogbo nǹkan kàlàkì ẹ má fi ṣèbínú ẹ dákun àdébípé kankan mọ́ ni ẹ dákun torí pé ìpolówó ọjà lọ́kùn ìjọba àmọ́ àdúpẹ́ torí ká dúpẹ́ lọ́wọ́ ẹ torí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà o lórúkọ láṣàláṣà àti lọ́gàlọ́gà nìkan ní Crest 91.1 FM là ń dágbére láṣàlẹ̀ tòní Ẹniọlá Abọ́ládé Ọ̀ní Ganmọ́ná Wílò òkè lẹ́yẹ fọ̀hún lágbára lọ́lọ́run Olódùmarè àyàn jámọ́ ilé mọ́ fèsì bínú dákun Àríkẹ́ Akéwì àjọwà lórí ètò ni oníṣẹ́ ìwádìí wa nù ó ṣeun jámọ́ relé. tó kò ní dùn kọ́pọ̀ sókè báyìí náà lọ bẹ oge yòókù tó jọ mẹ́jọ tátùn pàdé Akéwì rẹ̀ fẹ́ ń dágbére pé ó di lábọ̀.